Good morning, my people. Welcome back to my channel. This is your girl Mashola Gist TV. I am here again with another gist. Wọ́n ló ya Queen Naomi lẹ́nu nígbà tí bàbá kábíyèsí kígbe wípé kí àwọn ẹ̀dà yìí kí wọ́n stop láti máa gbé obìnrin fún kábíyèsí nítorí ọmọ, wípé àwọn náà ni wọ́n kọ̀ sí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ní palace. Tí Queen Naomi fi bínú lọ tí wọ́n fi kúrò ní palace, wọ́n ní kán stop ẹ̀, kán fi kábíyèsí lọ́kàn balẹ̀. On my channel, please go straight and press the notification bell. This is your girl Mashola Gist TV. Èmi ọmọ yín ni o, Mashola. Mo ní kí n wá láti mú another gist wá fún yín ni. Ẹ̀yin èèyàn lé, tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ lọ sí orí notification bell ẹ tẹ̀, so that tí n bá post any gist ẹ bá rí. Gbogbo ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ subscribe ni. Orúkọ mi ni Mashola, mo dẹ̀ máa ń sọ Yorùbá lórí channel. Ẹ ṣé, mo dúpẹ́ o. God Almighty will bless you. I do appreciate you. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín, òkè òkè lọ́wọ́ yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. If today is your first time on my channel, please go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. God Almighty will bless you. Please subscribe, share and like this video. And to my whole subscriber, I say thank you. God Almighty will bless you. God will be with you. God will guide you. God will direct your life in Jesus' name. Thank you so much. Yeah, gist tí mo mú wá is bàbá kábíyèsí o. Wọ́n ní pé kí àwọn ẹ̀dà kí wọ́n stop láti máa gbé obìnrin fún kábíyèsí nítorí ọmọ. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọn ò fẹ́ irú nǹkan báyẹn. Àwọn náà ò dẹ̀ fẹ́ irú nǹkan báyẹn. Wípé gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ní palace, àwọn ni wọ́n kọ̀sẹ̀ tí Queen Naomi tí wọ́n fi kúrò ní palace. Ẹ̀yin èèyàn lé, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ gbọ́ gist tí ẹ fi kalẹ̀ sí. Wọ́n ní wọ́n á máa sọ wípé ẹ jọ̀ọ́ ẹ̀yin ará ilé, alleged ni story yìí o. Nǹkan tá a gbọ́ la mú wá fún yín o. Wọ́n ní wọ́n máa ní àwọn olórí wọn ò lóyún. Wọ́n ní tọ́n bá dẹ̀ ti ń sọ pé àwọn olórí wọn ò lóyún. Tọ́n bá ti ń sọ pé àwọn olórí wọn ò lóyún. Wọ́n ní wọ́n máa put pressure lé kábíyèsí ní àwọn olórí yìí. Wọ́n ní kán stop ẹ̀. Kán dẹ̀ má fẹ́ obìnrin kankan fún kábíyèsí mọ́, ipò tó gẹ́. Ìyàwó mélòó ni wọ́n fẹ́ fẹ́ fún kábíyèsí? Wọ́n ní so gbogbo àwọn wàhálà yìí tán dá sílẹ̀ tí wọ́n fi jẹ́ kí Queen Naomi bínú kúrò ní palace. Wọ́n ní àwọn ẹ̀dà yìí ni wọ́n kọ̀sẹ̀. Wọ́n ní gbogbo àwọn tó dẹ̀ mú wá sí palace yìí, wọ́n ní family wọn ló pọ̀ jù nínú wọn. Wọ́n ní so kán stop gbogbo wàhálà tí wọ́n ń cause nínú palace. So wọ́n ní bí bàbá kábíyèsí ṣe bínú tí wọ́n sọ̀rọ̀ nìyẹn. Wípé àwọn ò ní tolerate gbogbo irú àwọn nǹkan báyìí. Wípé torí ẹ̀ ni àwọn olórí yìí tán fi ń put pressure lé orí kábíyèsí tí wọ́n sọ pé àwọn fẹ́ ṣe IVF. Wípé kábíyèsí dẹ̀ ti sọ pé ẹni tí ò bá ti lè lóyún fún rẹ̀ kó gbàgbé ẹ̀, àwọn ò ṣe IVF kankan. Wípé because àwọn ò ní time láti máa lọ sọ́dọ̀ doctor lẹ́ẹ̀mẹwàá. Wípé so ẹni tí ò bá ti lè lóyún naturally kó gbàgbé pé àwọn ò wá interested nínú IVF. So this that money ta ní ká mú wá fún yín. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí bàbá kábíyèsí ṣe bínú nìyẹn. Wọ́n ní Queen Naomi was very surprised pé wọ́n lè sọ irú nǹkan báyìí. And it's true. Ìyàwó mélòó lẹ fẹ́ fẹ́ fún kábíyèsí? Ẹ jọ̀ọ́. Gbogbo àwọn tẹ́ fẹ́ fún kábíyèsí ń sọ pé inú àwọn ò dùn. Àmọ́ fẹ́ kí Queen Naomi padà wá sí palace. Still yet ẹ̀ ń fẹ́ ìyàwó fún kábíyèsí. Kí ló dé? Ṣé kábíyèsí ò bímọ ni? Kábíyèsí ti bóbìnrin, wọ́n ti bọ́kùnrin. Kí ni ẹ tún fẹ́ kí wọ́n bí? Tó bá yẹ pé kábíyèsí ò bímọ ní ìsìn, I understand. Kábíyèsí ti bóbìnrin, wọ́n ti bọ́kùnrin. Ẹ fi kábíyèsí sílẹ̀, jẹ́ kán ní ìsinmi, jẹ́ kán ní rest of mind. Kí ló dé? Ìyàwó mélòó lẹ fẹ́ máa gbé fún wọn? Ẹ̀yin náà lẹ cause gbogbo wàhálà tó ṣẹlẹ̀ láàrin kábíyèsí àti wọn. Ẹ̀yin náà lẹ ní Ifá ní kán fẹ́ ìyàwó 20, Ifá ní kán fẹ́ ìyàwó 50.
kí ló dé gbogbo ẹ̀dẹ̀ ni Mariam ti ló ti bẹ́ síta ó lẹ́ ń gbowó lọ́wọ́ àwọn obìnrin yìí ni enough is enough ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká nísinmi láti bí how many years la ti ń sọ̀rọ̀ yìí ìyàwó 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 gbogbo àwọn obìnrin tẹ́ ń fẹ́ fún kábíyèsí náà látọjọ́ tẹ́ ti ń fẹ́ wọn fún kábíyèsí kí ni kókó kí ló bá dé kábíyèsí sọ pé àwọn fẹ́ kí Queen Naomi padà wá sí palace in fact Queen Naomi yẹn fẹ́ kàn padà wá sí palace torí ẹ̀ lẹ́ fi ń gbé ìyàwó tuntun wọnú palace kí ló dé ó ti tó gẹ̀ẹ́nà bàbá kábíyèsí rí nǹkan tán rí sọ wọ́n rí sọ because this is getting too much this is too much ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ níta ní ká mú wá fún yín lénìí nìyẹn o ẹ jọ̀ọ́ alẹ́ ìjì ni o nǹkan tá a gbọ́ la mú wá o ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe o gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín thank you so much ọwọ́ yín òkè òkè ló máa lọ o kò ní lọ ìsàlẹ̀ láéláé gbogbo ẹ̀yin tí ó jẹ́ first time ẹ subscribe so that tí n bá ti post any gist ẹ máa rí ọlọ́run elédùmarè ó máa ṣe ọjọ́ Thursday yìí ó máa ṣe ní ọjọ́ ayọ̀ fún gbogbo wa o ní agbára ọlọ́run gbogbo nǹkan tí ẹ̀ ń wá ẹ máa rí o thank you so much share this video like and subscribe God bless you all.